bó bá ní ọ̀rọ̀ tọ́rọ̀ ń ṣàn wàrà bọ́mọ ẹ tí tọkàn ọmọ ẹ ò bá balẹ̀ ò ní kankan torí ọjọ́ alẹ́ òun làwọn ọmọ yẹn èmẹ́ ọmọ ni ó padà sí ẹ hallelujah somebody má ta ọmọ ẹ nù ohunkóhun tọmọ ẹ bá lè ṣe ní gbọ̀ngàn tó mọ̀ wípé ó bí ẹ nínú pé ara ẹ padà wálé fàámọ́ra ìwọ ló bí èmẹ́ bíbélì náà tún jẹ́ kó yé wa dáadáa pé ọmọ tí bàbá bá báwí tó bá wọrùn kì ó ṣe tá àti parun ni hallelujah somebody bí o bá gbà mí gbọ́ ní gbọ̀ngàn yìí ayé ẹ kò ní gúnlẹ̀ sébùté òfo Jòhánù orí 3 yẹn kí ló sọ bẹ́ẹ̀ Jésù dáhùn ó wí pé lóòótọ́ mo wí fún yín o hallelujah mo ń bọ̀ bí kì í ṣe pé a tún ènìyàn bí kò lè rí ìjọba Ọlọ́run hallelujah somebody mo bẹ̀ wá ẹ jẹ́ ká fa àwọn ọmọ wa mọ́ra láti gbàdúrà fún wọn àdúrà tó fẹ́ gbà lónìí kí n ṣe àdúrà pé ogun má jò ja ọmọ mi ohun tí fẹ́ ṣiṣẹ́ lórí ẹ̀ fún ẹnìyẹn èmẹ́ òwò jagun àmì àkíyèsí tí mo fẹ́ kó ní dáadáa pé ègún tá a máa ń pariwo pé má jẹ̀mú ègún èmẹ́ bàbá tó bí ẹ àwọn náà jìyà ìgbà kan rí ọdẹ ní bàbá ẹlòmí irú àwa ń sìn ọdẹ àti babaláwo ní bá mi ìyá mi olóríṣà ni wọ́n níran wọn èmẹ́ síbẹ̀síbẹ̀ àwọn náà jagun wọn fi kú hallelujah mo máa ń sọ kankan nínú ìsinmi àti nínú ìrìn àjò mi ilé bàbá ní bàbá mi kọ́ ilé àlàpà ògiri níran mi kò sẹ́ni tó kọ́lé búlọ́ọ̀kù rí hallelujah somebody nígbà tọ́lọ́run gbàdúrà níran mi èmi ni mo kọ́kọ́ kọ́lé búlọ́ọ̀kù bẹ́ amen now dájájú pé mo ti fi ìpìlẹ̀ rere lélẹ̀ fáwọn ọmọ mi náà tó tún ń bọ̀ ègún yẹn ṣe kí ni mo ń pa díẹ̀díẹ̀ ìyà tí bàbá jẹ má jẹ́ kémi ọmọ jẹ ìyà tí ìyá mi jẹ tí ọwọ́ wọn tí ò fi tó nǹkan kan tí wọ́n fi kú má má jẹ́ kí tèmi rí bẹ́ẹ̀ jẹ́ kémi jù wọ́n lọ jẹ́ kí àánú jẹ́ kó ra ìdílé mi padà àmín ọba tó dẹ̀ ṣe bẹ́ẹ̀ òun ni mò ń fọpẹ́ fún o hallelujah somebody àwọn kan náà mo ṣàbá nínú iṣẹ́ ìránṣẹ́ wọ́n sì wà nínú pákó tó ń sì wà for now hallelujah somebody kì í ṣagbára kì í ṣoògùn àánú ni mo rí gbà àmín ṣùgbọ́n bí ọmọ tí ayé ọmọ ẹ̀ tí ò bá dá lójú ayé ìwọ̀gàn ò dáa àmín ọmọ ẹ gbọ́dọ̀ wà òkè àkókò tí òbí mi wà tó ń jagun ó yẹ kó ti máa jẹ ọmọ kọ́mọ ti máa ṣe fún síbẹ̀síbẹ̀ ọmọ máa sọ pé mọ́ èmi kò sí kankan ẹ̀ẹ́dẹ̀jọ́ ẹ bá mi sẹ́ndì káàdì 2000 àmín òun ọmọ ló dẹ̀ yẹ kó fún ìyá ẹ̀ ní owó tí ó mọ̀ wípé ègún jà ẹ̀ yes kí ló sọ bẹ́ẹ̀ ó wípé báwo la ṣe lè tún ènìyàn bí ó ti dàgbà àmín nǹkan tí mo sọ fún ẹ̀yin náà lélẹ́yìí o báwo la ṣe lè gbàdúrà fáwọn ọmọ báwo la ṣe lè dúró tì wọ́n báwo la ṣe lè kọ́ wọn sí ọ̀nà ṣé ọmọ tí ò gbọ́ràn tí tó ti ń bá sọ̀rọ̀ tó ti ń ṣe yahoo ni ò jẹ́ kí àwọn ọmọ gan kó gbọ́ràn sẹ́nu òbí lẹ́nu mọ́ nítorí pé kí ni ọmọ mi tó yẹ kó sì wà lábẹ́ ìyá ẹ̀ kó sì máa kiri nǹkan fún ìyá ẹ̀ ó ti wò pé mọ́ èmi nǹkan táwọn sọ yìí kò lè yẹ̀yìn àmín ọ̀rọ̀ pé kò lè yẹ̀yìn ìyẹn ló máa dé ló máa pè padà sí àkíyèsí ogun tó wẹ̀ ò tó má lọ fi gọ̀ǹgọ̀ fa nítorí pé tó bá ṣẹlẹ̀ tán ìwọ ìyá náà máa padà fi bú àmín ṣé mo báyọ̀ sọ̀rọ̀ ṣá máa pè rẹ̀ padà máa pa àwọn ọmọ ẹ̀ sọ̀rọ̀ Ọlọ́run àmín àti yahoo gan tó gbọ́ràn àwọn àgbà kan wà ní àwọn àgbà tá à ń sọ yìí ẹ lè mọ̀ pé jí ni wọ́n ẹ máa rò pé báwọn tó ṣiṣẹ́ ọ́fíìsì hallelujah ṣùgbọ́n wọ́n fi làákàyè wọ́n fi sí kò jọ rí ayé ìsìn wọ́n á sọ́sọ́ kòtò sí bẹ̀bẹ̀ rẹ̀ dì gbó wọn lásán wọn bí ìyá gan tí ò bá múra wàá wá gbọ́ máa tẹ́ná gbogbo ẹ lójú Ọlọ́run o tí ó mọ̀ pé ọmọ yẹn ti yàyàkuyà àmín má gbàgbé o ègún ló jẹ́
wípé gbogbo nǹkan tó bá ní láàárọ̀ ẹ̀ láyé kò ní fi ṣe nǹkan rẹ̀. Dájú pé ìwọ ìyá yẹn gangan ó yẹ kó máa pèrè ẹ̀ sí àkíyèsí àti bàbá pé ọmọ tó ń ṣe nǹkan yìí, ègún tó jà mí, ègún tó jà bàbá mi, ègún tó jà ìyá mi, ṣé kì í ṣe ègún yẹn gangan ló hàn láti ara mi tó wá jẹ́ kọ́mọ mi dẹ̀ máa ṣe nǹkan báyìí. Amen. Lórúkọ Ọlọ́run àṣẹ, ọmọ máa gbọ́ràn sí ẹ lẹ́nu. Yes. Ṣó lè padà sínú ìyá ẹ̀ bí? Ṣó tún lè wọnú ìyá ẹ̀ lẹ́ẹ̀kejì wípé ká tún bí lọ́mọ padà? Ó wí pé lóòótọ́ ni mo wí fún yín o. Oh my God! Màmá, mo gbàdúrà láti àkókò yìí lọ, omi tó fi bí ọmọ, ẹ̀jẹ̀ tó fi bí lórúkọ Jésù tí kò jẹ́ kó ṣeré láyé, àṣẹ àárọ̀ yìí ó yí ẹ̀jẹ̀ náà padà. Nígbà tó máa bí ó dá omi sí lójú, nígbà tó máa bí ó dá ẹ̀jẹ̀ sí lójú, tí ò bá tí ì ké jáde ò tí ì gbà pé ó bímọ. Amen. Ọmọ yẹn wá pariwo, olóhùn wá jà, mo wá jà, mo wá jà. Ṣó mọ̀ pé ayé tó wá jagun ni? Amen. Wá kíyèsí, àdúrà yẹn gangan ló máa gbà fọmọ ẹ báyìí. Ẹ̀jẹ̀ tó tara mi wálé ayé fún, omi tó tara mi wálé ayé fún, omi yẹn gbọ́dọ̀ jẹ́ kó ṣe rere. Amen. Bí ọmọ bá ṣẹ̀ ní gbọ̀ngàn yìí, foríjì. Hallelujah somebody. Torí ọmọ ẹ gbọ́dọ̀ ṣe lójú ayé ẹ̀. Òbí àkọ́bí, ìkan ògbé kan, ìkejì ògbé kejì, ẹ̀gbọ́n ògbé àbúrò, gbogbo wọn wá dọ́gba bí ọmọ inú rẹ̀ sí. Ìwọ dẹ̀ pariwo pé ìyá ni ẹ́, ìwọ pariwo pé bàbá ni ẹ́. Àmìdá táàfù mọ̀ pé nítòótọ́ àbí ọmọ ni ẹ́. Yes. Èyí tí a bí ní ti ara. Èyí tá a bí nípa tara. Ara ni o. Èyí tí a bí nípa ti ẹ̀mí. Èyí tá a bí nípa ti ẹ̀mí, ẹ̀mí ni. Amen. Oh my God. Ọlọ́run, àwọn ọmọ orí òkè yìí wọ́n dẹ̀ mí ṣe ni o. Ohun tá a bí nípa ara ni. Ohun tá a bí nípa tẹ̀mí, ẹ̀mí ni. Lórúkọ Jésù, ẹ̀mí tó fi jèrè àwọn ọmọ arúgbó ọjọ́, ó yọ̀ǹda ẹ̀mí náà fún ẹ. Gbọ́, ó ṣe wàhálà o. Ó ń gbìyànjú. Ègún kan dẹ̀ dúró díẹ̀ wípé àkókò tó yẹ kó jẹ wọn mọ́ inú ìnira ni. Amen. Gbogbo ẹni tó fẹ́ fègún ìnira bá ẹjà láti jóúnjẹ ọmọ nínú ayé, lórúkọ Jésù, irú alágbára bẹ́ẹ̀ ilẹ̀ máa mì lójijì. Ṣùgbọ́n màmá, àmì àkíyèsí kan tí mo kà fẹ́ tún pẹ́ sí lélẹ̀ pé má rojọ́ ẹ̀ ilé ẹ̀ fún ará àta. Ọ̀rẹ́ tó gbẹ́kẹ̀lé, ṣó dá ẹ lójú pé kò ní padà dá ẹ? Ẹni tó rojọ́ ọmọ ẹ fún, ṣó dá ẹ lójú pé kì í ṣòun ló ń ṣe ẹ́? Amen. Máa bánú ẹ̀ sọ ní gbogbo gbà, má bá ènìyàn sọ o. Hallelujah somebody. Ní Ọlọ́run má léèyàn. Amen. Ìṣòro ayé ẹ Ọlọ́run gangan ni kò máa fi lọ fún. Ṣorí ẹni tó gbẹ́kẹ̀lé yẹn gangan, òun ni ò fẹ́ kọ́mọ ẹni lárí. Ìwọ ń kọ́lé, ó ń ralẹ̀, ó ń lo mọ́tò, ó ń sọ pé kò tí ì tó ni. Síbẹ̀síbẹ̀ ẹni tó ń sọ fún ìgan kò tí ì ní half a plot. Báwo ló ṣe fẹ́ kí inú ẹ̀ ṣe rí sí ẹ? Hallelujah somebody. Ronú ẹ wò, arákùnrin ronú ẹ wò, arábìnrin ronú ẹ wò, kéṣù má fi ẹ́ ṣèrè jẹ. Ronú ẹ wò, arábìnrin ronú ẹ wò, kọ́ta kó má fi ẹ́ ṣe yẹ̀yẹ́. Yes. Kí ẹnu kó má ṣe yà yín. Kẹ́nu má ṣe yà yín léni o. Torí mo kì í nílò yẹn dáadáa. Amen. Mo sọ fún yín léni pé kẹ́nu má ṣe yà ẹ́ pé ibo lolùṣọ́dẹ̀ ń lọ léni. Àdúrà tó yẹ ká gba àánú. Èní ni Wẹ́ẹ̀sì kẹta. Níwò yìí jẹ́ ẹ̀ẹ́dógún. A sì sọ pé ẹkú ọdún, ẹkú yèdú, ẹkú àlàjá ọdún. 2025 náà ó lọ náà rèé. Kò sí ìdúró mọ́ ń bẹ̀. Ẹ ti mọ́jọ́ kẹẹ̀ẹ́dógún léni. Síbẹ̀síbẹ̀, a sì tún wà pé a sì dáa. Amen. Màmá, bọ́mọ ẹ bá ṣoríire, o máa méèkì ẹ̀.
bí ọmọ ẹ bá wà òkè ìwọ gan wà jẹ́yàn ṣùgbọ́n ẹni tó ń rojọ́ ilé ẹ̀ fún ó lè jẹ́ òun ló wà nídìí ọ̀rọ̀ ayé ẹ̀ yes kí ló sọ bẹ́ẹ̀. afẹ́fẹ́ fẹ́ síbi tó afẹ́fẹ́ fẹ́ síbi tó wù wù ó ó sì gbọ́ ìró ó sì gbọ́ ìró rẹ̀ rẹ̀ ṣùgbọ́n ìwọ kò mọ ibi tó ti wá. ẹ gbọ́ sà òun ni mò ń jẹ́ kó yẹ pé ìwọ ń bẹ Ọlọ́run bẹ́ẹ̀ bínú tiẹ̀ ṣe rí ló ṣe ń hùwà ó wá gbé ẹjọ́ àkọ́bí ẹ ṣe báyìí fún ẹ ó lọ sọ fún ìyá Láńgbájá bàbá Láńgbájá wá gbé ọ̀rọ̀ yẹn ó tún sọ fún Làkàṣègbè ó gbọ́ nǹkan tí Láńgbájá sọ wọ́n wá mú ẹ wọ́n wá sọ ẹ di géèmù amen ó mọ̀ pé ẹbọ oṣó ṣe é rú ẹbọ àjẹ́ ó ṣe é rú ẹbọ ìmèrè ìyẹn ṣe é rú ṣùgbọ́n ẹbọ aláròká ibo ló ti rú amen ọ̀pọ̀lọpọ̀ ó ń ja ogun ta ló ń jà ogun inú mi ogun àfinútà amen kò yẹ kó níṣòro kò yẹ kó lógun ẹni tó gbẹ́kẹ̀lé kankan tó mọ̀ pọ̀ tá ẹ̀ ni amen ọmọ ìjẹ́ kó yẹ dáadáa ní gbogbo àwọn ọ̀rọ̀ mi àti gbogbo ìwàásù mi pé má ní èèyàn ní Ọlọ́run tó o bá ti ní Ọlọ́run lọ́ba tá à ń fẹjọ́ sùn fún tí kì í dání Ọlọ́run lọ́ba tá à ń fẹjọ́ sùn fún tí kì í fi ní ṣe yẹ̀yẹ́ Ọlọ́run ò ní gbé ẹjọ́ ẹ̀ síta bí kì í ṣe pé kó gba ẹjọ́ ẹ̀ rò amen èèyàn máa ṣe ẹ́ lóore wọn á tún padà fi bú ẹ àmọ́ ọmọ tó bí bàbá mi ní kó má ṣoore o ṣùgbọ́n torí tó bá ní 100k dá sí ìdárin yẹn mọ̀ pé ìdáta àwọn ọmọ mi ní fẹ́ fi gbọ́ sórí ìdá kan tó kù nínú ìdárin yẹn mọ̀ pé àánú ló fẹ́ fi ṣe hallelujah somebody kó o kó 1 billion fèèyàn síbẹ̀síbẹ̀ kí ló ṣe náà sọ fún ẹ̀ amen ṣùgbọ́n ọmọ tó bí tó bá fún ní owó tàbí tó dá lókòwò dájúdájú ó ti mọ̀ wípé ọjọ́ ọ̀la òun ló ń túnṣe tó bá jẹ́ àpà tó náà nu lákọ̀ọ́kọ́ tó náà lẹ́ẹ̀kejì ìwọ gọ́gọ́ tó bá jà bí ọmọ wàá béèrè pé kí ló ń ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tó bá béèrè pé kí ló ń ṣẹlẹ̀ tó bá jẹ́ pé o mọ̀ pé àpà lọ́mọ yìí wàá gbé kejì amen ìkejì tó o bá gbé gbogbo wọn kẹ̀dẹ̀rẹ́ wọn ò lè sùn kọ́kọ́ rí síbì kan ìkan máa dìde ìrànlọ́wọ́ gẹ́gẹ́ bí àbí ọmọ wàá fẹ́ padà jèrè ọmọ náà amen ìgbọ́n ìsìn ó ti ṣe wá kàkà yẹn ó bẹ́ẹ̀ mi kì í ṣoore fara àta o bó o bá ṣoore fara àta tó ra ọjọ́ ọ̀la ọmọ yẹn padà ṣé o mọ̀ pé ègún tó jà ẹ́ náà padà jọ ọmọ yẹn ni hallelujah somebody ẹ̀yin abẹ́ ọmọ òtítọ́ lọ́dún yìí lèmi sọ gẹ́gẹ́ bí wòlíì ẹ jẹ wọn. àmín Jésù.